ìmáàmù Ògbómọ̀ṣọ́ Alhaji Tọ́líà fas bàbá wa àṣẹgà Alhaji Mujidini Ajani Bello Sultan Wáìsí oníwàásí àgbáyé. Ó dùn mí wípé mo ti ní gbogbo ọ̀rọ̀ tí ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá ti ń sọ mí ní fèsì lé lórí mọ́. Àmì eléyìí máa sọ ọ̀rọ̀ bàbá wa ni ọ̀rọ̀ ní wíwọ̀n ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù Tọ́líà sọ ẹ gbọ́. ẹni bàbá rẹ bí ó kọ bàbá yìí tó mú lọ ibùdó pé bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ẹ jọ máa bá mi sí àpọ́gámù yìí. bàbá mú ìdí ìbílẹ̀ ó sì gbàgbà bẹ́ẹ̀ ni ìdókòdó kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná bàbá yìí ṣe dáadáa sọmọ rí lẹ́yìn. ṣé irúṣẹ́ bàbá yìí lẹ gbé dání? ìgbà tí bàbá bí ṣé irúṣẹ́ wọn lẹ gbé dání? nígbà ọmọ bàbá náà bàbá kọ́ mọ́ tó ẹ̀yin náà ẹgbẹ́ tó kú kọ́ mọ́ dání. bàbá ń ṣe wáàsí ẹgbẹ́ wáàsí dání. bàbá níbẹ̀rù Ọlọ́run ẹ̀bùrọ̀ ọ̀rọ̀ ti kúkú bẹ́ẹ̀ bá ń ṣe. akọ́mọ ọ̀rẹ́ bàbá ṣiṣẹ́ tíṣà. bàbá ṣe mísọ́nà Ansarudeen láìmọye ọdún wọn àti tí ìkó mẹ́ta jáde láyé. gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀ ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin èyí sọmọ wọn. ó yà máa kọrin. ẹ forí ilẹ̀ bá wọn kọrin àwọn ìdílé tí wọ́n ń kọrin mọ́ra wọn. ìdílé bàbá Muyideen Bello kò ṣe ìdílé akọrin ìdílé oníwàásí ni ìdílé onímọ̀ ni ìdílé àfáà ni ọmọ rẹ̀ gbọ́dọ̀ pọ̀ lójú ọ̀nà tó wà. bí wọ́n bá kó bẹ́ẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì wọ́n lè ṣe lọ́ọ̀ wọ́n lè ṣe mẹ́sìn torí pé bàbá tírèèni àwọn ọmọ tó pọ̀ nílọ̀ wọ́n tírèèni àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn àwọn indigent students àwọn students wọn ò lórí owó fún. Gbogbo ẹni tó bá ti ròyìn pé gbogbo ọ̀rọ̀ ló ń lè sọ wọ́n nírú wọn ọlọ́pọlọ dúdú ni wọ́n ọpọlọ wọn kéré mo fẹ́ kẹ́ gbọ́ o mo fẹ́ kẹ́ gbọ́ o irú bàbá wa ṣe Muyideen Ajani Bello Sultan Wáìsí káwá pẹ̀lú wọn kú láyé ṣédè tí ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ń pè sínú fámìlì yẹn sófin ti bàbá Muyideen Ajani Bello àwa ìgẹ́gẹ́ tá a jẹ́ ọmọ wọn yìí borí èèyàn bá burú kápẹ́rù mi jẹ́ kú láyé kẹ́nìkan máa pẹ̀lú èdè yẹn sínú ilé mi ẹgbẹ́ o kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi o. bẹ́ẹ̀ náà bá rí lónà nìyẹn dà gbogbo bẹ́ẹ̀ bá ń ṣe ní ọmọ wọn bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ yípo inú ọmọ Alhaji Muyideen Bello ẹ̀ ṣiṣẹ́ tó dáa ẹgbẹ́ tí àyà ìkẹyìn rẹ̀ pé. ẹ máa gbọ́ o ó ní tí wọn bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ wọn kúrò nínú ọmọ Alhaji Muyideen Bello ṣé wàá sọ ọmọ bàbá wa Àjàní ni sọ fẹ́ sọ̀rọ̀ àrẹ́dọ́mọ wọn ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ likulli makani makọlù wọn likulli makọlù makan táwọn kan bá tiẹ̀ bóde tí wọ́n ń wí ìdọ̀tí pẹ̀lú bàbá wa yìí tí a bá lómi ní ọ̀sẹ̀ jáde ní àjìyàn at least bàbá wa Sultan Wáìsí bàbá yìí kú láyé inú mi dùn kí mo rí live òwe tí àbá wa ajibasi tàpẹ́lẹ́ ànẹ́bí tí wọ́n pa wà níjọ́ àsìkò èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ I no see you àtúnṣe àdúrà sàrà ìjọ kẹta ó sì ń bẹ kí ló ní tó wá torí bàbá ìgúnmú báyìí ṣé o túbà tó fẹ́ kàti tán ni ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ o láti wá pé bẹ́ẹ̀ nìkan bá ń ṣiṣẹ́ kan ìwọ tó mọ̀ yẹn wáyé kí ló tó pé bàbá jókòó lójú ayé wọn kí ló tó kọ sí mú báyìí kó o sọ pé ọ̀rọ̀ ọmọ wọn kan tí ń ṣiṣẹ́ kan tó ta ko iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ máa gbọ́. Ànábì wa Nuh alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run tó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀ ẹwọ́nú ọkọ̀ ẹwọ́nú ọkọ̀ àwọn èèyàn wọnú ọkọ̀ ọmọ rẹ̀ wá wọ̀ máa bọ́ ọmọ àdádùn ọmọ náà wọ́n gun orí òkè òkè bó omi eléyìí tó ń wọ̀ yóò bo òkè mọ́lẹ̀ ọmọ àdádùn gẹ́gẹ́ bí bàbá sọ́mọ àánú wá ṣe ẹni tó wà náà dànù hún rọ̀pọ̀rù. Ànábì ní ìwà ń bí Ọlọ́run pé ìwọ Ọlọ́run o. Faqala rabbi innabni min ahli. Ọmọ mi ní Ọlọ́run mi ní ìṣàánú mi. Mọ́jọ mi ń pè lọ ṣàánú mi Ọlọ́run. Àwọn ọmọ ọlọ́mọ wọn bẹ ní ọkọ̀ yìí. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ Tọ́líà dáadáa ni o. Mo fẹ́ kẹ́ gbọ́ ni o. Torí tẹ́lómi bá rí láìfì yìí ẹlòmíì ọ̀fẹ́ máa padà bẹ̀rẹ̀ pé kí ni ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kọ́ máa dùjọ papọ̀ bẹ́ẹ̀ àdẹ́pà kankan pọ̀
èmi ọ̀láìkì kẹrẹ̀ yẹn rọ́pò ń tóbi òun lè máa fi títóbi ń tẹ ẹnìkan mọ́lẹ̀ tọ́kílẹ̀sì pé bó ti wá wò rọ́pò tóbi sí bàbá wa Sultan Wáìsì ẹgbẹ́ ajá jò lájá ń yọ̀rù èwo ló nínú ọmọ wọn ọ èwo lọ gbọ́nú ọmọ wọn tí ń ṣe ń tọ́ takùtọ̀ náà èwo lọ mọ̀ nínú ọmọ wọn tí ń rin ọ̀nà tí ọ̀tọ̀ tí irú tọ́lẹ̀ ìfowó ńláyà láti wá pọ̀ fẹ́ sọ̀rọ̀ bàbá wa Sheikh Muyideen Ajani Bello Sultan Wáìsì ọwọ́ lọ mú àpẹẹrẹ Noah àti Kanianu wa ọwọ́ ń fi ọmọ bàbá wo ní wáàsí àgbáyé wé Kanianu ìwọ tó yẹ kó o fi ọ wé Fáráò ìwọ tó yẹ kó o fi ìgbésí ayé rẹ wé ìyàwó àti ọmọ Lúùtù àdébùwà Lúùtù alayhi salatu wassalam. Ìwọ tó jẹ́ pé gbogbo tí jẹ́ ìran àwọn ànábì Ọlọ́run tí wọ́n padà rójú ṣe tí wọ́n láṣeyọrí láyé kí wọ́n fi ọwé kíyè dẹ̀ ní God láti bọ́ mú bàrí kó wá máa fi inú ilé bàbá wa Àjàní Sheikh Muyideen Bello oníwàásí àgbálẹ̀ Sultan Wáìsì láti máa fi inú ilé wọn wé ànábì Nuhu àti Kanianu ọmọ rẹ̀ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé bàbá Muyideen gbọ́dọ̀ lè tó gbogbo ẹwà nìjọ́ náà bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ọba ṣọ́ra ẹ̀ ní tẹ̀lé. Ẹ wá wò ìmọ̀ wí bẹ́ẹ̀ ó ní wà inna wa'daka haqq wà inna wa'daka al-haqq wà anta ahkamul hakimin. Ẹ wò sí tọ́lọ̀ fún Ọlọ́run ní yá ní ìlú ọdún à. Ẹ máa gbọ́ o. Laysa min ahlik ara rẹ ló ti jáde ṣùgbọ́n ọmọ rẹ kọ́. Ìmáàmù Tọ́líyá Jamiu Abdulaziz bẹ́ẹ̀dì ní kọ́ lọ tẹ́ fún mi. Kọ́dà ká sọ wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọba rí àwọn àkíyèsí kan tó fẹ́ pe inú ilé bàbá wa Sultan Wáìsì sí ọ̀rọ̀ ní mímọ̀ sọ ọ̀rọ̀ ní gbígbé kalẹ̀ ṣé bí sí Ọlọ́run náà ni gbogbo àjọ ń jẹ́ yìí kọ́lọ̀ ń jẹ́ àjọ dé èbúté eré kọ́lọ̀ ń jẹ́ àjọ dé èbúté ayọ̀ bàbá yìí jí sí Ọlọ́run wọ́n kú láyé ní age of 80 káwá pé lẹ́yìn ikú wọn ẹnìkan wá fẹ́ gba ọmọ wọn lámọ̀ràn ọ̀ wá rí kẹ̀kẹ́ tó fẹ́ fi inú ilé wọn wé àfi Kanianu ọmọ Noah. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa ń kàṣúra kàlàmùhù kọ́lá àkìlù gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti pọ̀ jù tó bá ti ròyìn pé mo lè sọ wàláhì kọ́lá àkìlù wọ́n ní ẹ jẹ́ ká gbà pé wọ́n ní làákàyè tí ó ní. bí yẹn ìwọ àbájọ ní kẹlẹtẹrì oníbanilẹ́rù bàbá ìkú ọ̀láyé àárín níjọ́ ìsìnkú àárín níjọ́ sàrà wáyì kí ló wá dé tí wàá kẹ gúnmú bàrí nítorí bàbá wa Sultan Wáìsì táwa dé kẹkẹ nínú ọmọlẹ́yìn wọn torí anamí ní ìtìyàdì Wáìsì inú ìtìyàdì Wáìsì lè ní wa bẹ́ẹ̀ bàbá pàṣẹ mọ́ ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ yìí pé ewu ló ti rí nínú ọmọ bàbá wa Sultan Wáìsì bóyá tí ń ṣe mọ̀nàmọ́ná kan ọ̀ tí ń ṣe rádaràdà kan tó fi wá ronú pé àwọn ọmọ bàbá wọn ní wàásí àgbáyé ṣe déédéé àti fi wé Kanianu ọmọ Noah. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o látàjà bá ní kúdárì náà kọ́tà sọ níyì wọ́n ní kúlì káwọn mi náà kọ̀ tún wá kúdárù bẹ́ẹ̀ bá lóun stọ́bọ̀n jẹ́ kí n sọ tọrọ fún ọ sí stọ́bọ̀n tiẹ̀ kéré tó o bá lóun lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tiẹ̀ kéré ṣùgbọ́n láti lè mọ́mí èsì ọ̀rọ̀ làwọn àfa àwọn akọ́kọ́ wa bọ́ọ̀mù kẹ́kọ̀ọ́ bá wọnú òjò ńlá wà ní lónìí èsì ọ̀rọ̀ ni wọ́n máa kọ́kọ́ kọ́ èsì ọ̀rọ̀ ó wàá rí kẹ̀kẹ́ tó bá fi pẹ̀lú akitiyan àti wàhálà tí bàbá yẹn ṣe lórí àdínì àti jihadi wọn irú bàbá wọn Sultan Wáìsì wá kú ìwọ tó yá wa bọ́ta ọwọ́ abọ́dẹ ọwọ́ wí kẹtẹkẹtẹ sọ mú gbógan ní abọ́ mutí
because nígbà táwọn èèyàn sẹ́ndì fídíò yẹn sí mi mo kàn ń gbọ́ ní pé arákùnrin yìí ṣé àwọn ará Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ń sàṣì ni bí wọ́n bá bẹ́ẹ̀ fi èèyàn wé tí ọ̀dà ìmáàmù Tọ́lá ìwọ kẹ́ ló dìsáàbù kí wọ́n fi wé tí ọ̀dà inú ẹni tí wọ́n ní kò gbọdọ̀ jẹ ìmáàmù ìní ẹ̀ tó bá jọ máa lè àwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ́ máa lè àṣì nílẹ̀ ṣẹ̀ríà ni ó yẹ kí wọ́n ti pé kọ́ lọ́rùn kúnlẹ̀ títí tí wọ́n fi parí ìwádìí pé sọmọ ọkọ ní àbò kí n sọmọ ọkọ ọ̀pọ̀lọpọ̀ ń bọ́ social media nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dé lÓgbómọ̀ṣọ́ náà nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dé nínú fámìlì yìí mo ti ẹgbẹ̀jọ́ ọkọ̀ lé wọn hùn ẹgbẹ́ ọ̀rẹ́ mi lójú ọkọ̀ lé wọn. bàbá Sultan ni wáyé sí Asujahu Ake nínú Ake èyí nínú àwọn ènìyàn yẹ́sẹ̀ nínú ní Ayélára nígbà tí wọ́n tó ní adé Ògbómọ̀ṣọ́ tó lóun kó ní Ògùn state wíwọlé rẹ̀ lọ́dà inú ní Ayélára rù wọ́n dẹ̀ ní bínú ilé kan bá ń tú ọmọ àlẹ́gbẹ̀ẹ́ ní òtí dàgbà tí ọba wa jẹ́ pé irú àsámọ̀ táwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ jẹ́ káwá pé irú ẹ bóde ọwọ́ bóde ọwọ́ fẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ ṣé tásíà ní ká sọ ẹ̀kọ́ òfin yẹn ṣe ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé tásíà ní ká sọ pé òfin yẹn ṣe ni láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sínú ilé bàbá wa Ṣẹ́kì Mujideen Àjàní Bello Sultan ni wáyé sí gbogbo àgbáyé gbogbo Nàìjíríà. ok Ìmáàmù Tọ́lá mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ mo ní béèrè tí mo fẹ́ bi ọ́ léèrè Ìmáàmù Tọ́lá mo ní béèrè tí mo fẹ́ bi ẹ́ mọ́ dàda kó fún mi lésì ẹ̀yin ìyẹn máa wò ó mo ti ní mi ní gbogbo tí ọ̀gbẹ́ni rí ọmọ dẹ́wò máa wò yí pé dùnìyà kàlákà wá dùnìyà yàníyà bọ̀tí ibi tó ń lọ yìí ó ju ọjọ́ orí ẹ lọ bàbá wa mọ Sultan ni wáyé sí níbo ni bàbá yóò jagun ẹ̀sìn dé ṣé káwá pé kúrò láyé ìwọ lọ́sẹ̀ máa yọ ipò inú àkámọ̀ inú fámìlì wọn ẹ máa gbọ́n tí ń sọ ọmọ òpónú dìndìnrín yìí tí ọmọ ọ̀rọ̀ tá à ń sọ wájú àti tá à ń sọ sẹ́yìn. àṣeyàn àmọ́ bí máa ń jọ míì tí ó tọ́jú èèyàn ṣùgbọ́n tí ò ní jọ míì yàn. ó lọ́mọ àmọ́ tó bí igbó ìnáwó àmàlú lẹ́yìn sọ̀rọ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe pátá kò sí irú ẹ̀ ẹ̀wọ̀n náà. yẹn tó fẹ́ yan wọn alájọ fún ìdí ìgbóná ọlọ́run ó yọ ìwọ tó o bá gbẹ́rù iṣẹ́ bàbá rẹ lọ́wọ́ kúrò nínú ọmọ rẹ̀ ẹ̀wọ̀n bọ́lá. máa gbọ́ Ìmáàmù Tọ́lá mo fẹ́ bi ọ́ léèrè inú gbogbo ọmọ bàbá rẹ inú gbogbo ọmọ bàbá tiẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin mélòó lẹ jí àfa bẹ̀ ìwọ kẹ́ ti sọ pé ìwọ nìkan lọ jí àfa ajá yìí pé gbogbo àwọn tó kù tí wọ́n yìí sáfà wọn yìí sọ ọmọ bàbá rẹ ni. Ìmáàmù Tọ́lá ajá yìí pé ìwọ tọ́jà yìí pé fúnra rẹ lọ sọ ọ ní àǹfààní bàbá rẹ nù tẹ̀tọ̀ sọ ajá yìí pé àwọn ẹgbẹ́ rẹ tó kù táwọn ò sí lójú ọ̀nà ìmọ̀ tí wọ́n máa ń ṣe wá sí tí wọ́n yìí sáfà àwọn ẹgbẹ́ rẹ tí tóbi tí wọ́n yìí ṣẹlẹ̀ à ọmọ àlè ni wọ́n nìyẹn wọ́n yìí ṣe ọmọ bàbá ẹ̀ nìyẹn ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ rírùn lẹ́nu dìndìnrín ṣé bàbá tiẹ̀ fẹ́ fìyàn kàkáǹtì tó bá fìyàn kan nọ́mbà ṣé bàbá wa sí Mujideen Àjàní Bello Sultan ni wáyé sí ṣé bàbá wa Àjàní wa kéré ni lọ́jọ́ tí bàbá yìí fèsì ìjọba àáfà àwọn ló tó bẹ̀ ìjọba tí bàbá wa Àjàní fèsì àwọn lọ́balọ́ba lórí òdodo ọ̀rọ̀ àáfà àwọn ló tó bẹ̀ ìjọba tí bàbá wa Sultan ni wáyé sí tí wọ́n fèsì àwọn olókoòwò láti bá wọn sòótọ́ ọ̀rọ̀ àáfà àwọn ló tó bẹ̀ tá a lẹ́ni tó pera rẹ̀ lákin káàfà kó bóde kó fẹ́ sọ̀rọ̀ akin kó lè yanu yakayaka kó kò fẹ́ bá ìjọba wí daraba láwù mọ́sálà bàbá wa Ṣẹ́kì Mujideen Àjàní Bello àwọn onímọ̀ fi lélẹ̀ ẹjọ́ bá mi sí à prógámù torí tọ́lọ́ ẹ rí i pé mi sábà ṣe prógámù lọ́sàn-án bí alẹ́ bí 10-11 ni but wọ́n sẹ́ni fídíò sí mi ọbẹ̀ tó 30 yẹn
kí ló dé ṣé wọ́n nìkan ló ń bẹ lábẹ́ sẹ́mọ̀ ni ṣé wọ́n nìkan lọ́kọ̀ kẹ́kẹ́ ni ṣé wọ́n nìkan lọ́kọ̀ jẹ́ màmú ni kí ló tọ́ ní sí lára rẹ ìwọ nìkan náà sì lákọ̀ọ́kọ́ ìmáàmù nílùú tí àkọ́kọ́ jẹ táwọn ẹbí rẹ ó dì náà rẹ ìwọ nìkan náà lákọ̀ọ́kọ́ ìmáàmù nílùú tí jíjẹ ìmáàmù rẹ ó di wàhálà táwọn ẹbí ò ní fún support ẹbí ti torí rẹ dá kélekèle ìyẹn kẹ́ tó nírònú fún ọ̀nà ìṣòro tí bẹ́ẹ̀nu fámìlì ẹ tí bẹ́ẹ̀nu ẹbí ẹ tí bẹ́ẹ̀nu ìlú ẹ ó tún ọ̀rẹ́ débi kó tó máa ta sí ìlú kó a máa ta sí ẹbí ẹlẹ́bí with rubbish ẹ máa gbọ́rọ̀ rẹ lọ. lẹ́yìn tó lọ́wọ́ ṣàlàyé mi kan ó wá ní látẹ̀s alima lẹ́yìn kàbíyèrè lábẹ̀rẹ̀ ìbéèrè púpọ̀ lọ́wọ́ mi máa wò. mo ṣe láti lọ. tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà mo bẹ́ẹ̀ kí n jẹ́ kọ́ máa rẹ kókó ó wọ ní ọkọ̀ èyí ń ṣiṣẹ́ ẹbí ìwọ ń pè sójú ọ̀nà alẹ́ ìwọ ń rìn lójú ọ̀nà oṣù ìwọ ń dúró níbẹ̀ lábẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi máa ẹ wò lọ. ọ ní ìní òwúrọ̀ àǹtàkùn ọmọ ẹ̀ka ìdí mo ń kìlọ̀ fún ìwọ ọkùnrin náà mo ń kí ẹ lọ́dọ̀ párọ̀ pé torí pé o ti ṣe wàhálà tó báyìí tó pàrọ̀ ìyàwó ẹni ọkọ̀ ó lè padà kú ní kèfèrí o torí ẹni bá ti jẹ́ gáì sí kèfèrí. Ọ̀la ọmọ àyà sọ pé rọ́bì ọlọ́run èmi àwọn oṣù bíkà sàánù òun á ní àṣà alága mẹ́ta tàbí nínú kí ẹ máa bèrè béèrè púpọ̀ lọ́wọ́ ọ̀wọ́ náà òun kọ́ àkíyè pé ìbéèrè tó lù bí ọlọ́run kì í ṣe béèrè tó dáa. mo bí ọ léèrè ìmáàmù tọ́líà Alhaji Yunusa ta ni jáìlì inú àwọn ọmọ bàbá wo oníwàásí àgbáyé ìmáàmù tọ́líà kò sẹ́ni kankan tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ inú ọmọ bàbá wo oníwàásí àgbáyé nípa tìmọ̀ kéwú nípa tìmọ̀ òwe nípa tọ̀làjú nípa ti kádàyàmọ̀ nípa àwọn oníwàásí àgbáyé ṣe ló gbajúmọ̀ wọn fáwọn ọmọ ọlọ́mọ wàláhì wọn fìyà jẹ àwọn ọmọ tí wọ́n bí wọn fìyà jẹ ọmọ kéwú wọn fìyà jẹ tó súnmọ́ wọn. wọn fìyà jẹ àwọn tí wọ́n bí ìwọ tó ń wí yìí tó ń wí yánmọ̀yánmọ̀ yìí ìmáàmù Tọ́líà Yunusa ọmọ lágbára o social media máa dá wàhálà alẹ́ o ṣọ́ọ̀rọ̀ pa ayé ní màmú ni wọ́n ka àwọn tá a lè fi jẹ ìmáàmù gbogbo orú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú tiẹ̀ yìí táwọn kan gbé ọ̀nà máa lè nínú ilé ayé rárá táwọn kan pọ̀ mọ́ ọkọ ni ọ́ tó bá jẹ́ pé ilẹ̀ ṣẹ̀ríà ni ó yẹ kó ọlọ́run orúkún lẹ́nu ni tí ẹ̀rí tó dájú òfin jáde pọ̀ mọ́ ọkọ ni ọ́ tí òfin ní sí ṣàkómẹ́ tí ò ní sí mùsùlùmí àtúmọ̀ ṣẹ́nu ẹ̀ lọ́wọ́ àbọ̀dé sọ tó dọ̀tí tó rọ̀ inú ilé bàbá wa Sultan Wáìsì tó dọ̀tí tó rọ̀ Tọ́líà Yunusa wá mú jáde inú àwọn ọmọ bàbá oníwàásí àgbáyé òun sọ̀rọ̀ ẹgbẹ́ ẹni tí ń kọrin sọ́mọ sọ̀rọ̀ Alhaji Basiti ni sálàjì Basiti àpẹẹlẹ ànábì wà ní olórin ni Alhaji Basiti àpẹẹlẹ ànábì òsínú olórin oníwàásí tààrà ni inna mina shiri láìkìmọ̀ wà kọ́ lọ́rọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam inna mina shiri láìkìmọ̀ wàásí bẹ́ẹ̀ bí orí bẹ́ẹ̀ bí wàásí bẹ́ẹ̀ bá ń kọrin gẹ́gẹ́ sọ́sọ́ dẹ́lẹ́bọ ni ṣebọ́ ni táyà Kùránì wípé orin báyìí sí Suratu Shu'ara àbáyìí àyíká sí Suratu Shu'ara kápẹ́yẹ̀ bá ń kọrin gẹ́gẹ́ sẹ́ni tí bá ń kọrin ti dẹ́lẹ́bọ ni sẹ́ni tí bá ń kọrin ti bẹ́ dẹ́dẹ́ mìíràn wo kí ló dé tààrọ̀ oníkálukú wọ̀ balẹ̀ náà máa gbọ́n tí wọ́n náà ń wí bàbá wọn ní wàásí àgbáyé àwọn ẹni tọ́mọ wọn bá jẹ dókítọ̀ tó bá ìwọ tó ọmọ yìí pọ̀ lámọ̀ràn yìí kí ló tó ọ̀nà bá bàbá yìí lójú ayé wọn kọ́ ọ̀nà ọlọ́rọ̀ tó fẹ́ bá wọn sọ. tèmi sẹ̀rí àgẹ́gẹ́ sọ pé tó kú yín bá ti kú ẹ má sọ ìdá kankan nípa rẹ̀ mọ́. sámọ̀ràn lọ́pọ̀ ń gba inú ilé bàbá oníwàásí àgbáyé ni àbọ̀ fẹ́ mọ fún wọn súnẹ́tì ìṣe tiwọn àbọ̀ fẹ́ bára rẹ ló kọjá lẹ́yìn sáwọn. olórí tó bá ti yé jáìlì kèfèrí ni ta ni jáìlì nù ọmọ bàbá wọn oníwàásí àgbáyé ìnáwó àdébùn ní àríbùn ẹlọ́kọ̀ tó péye ni wọn Tọ́líà Yunusa keep your mouth or keep your sound èmi ọba yín kàwé o kọ̀dẹ̀
mi bóyá torí wọ́n ti ń gbé fìlà wèrè kan sí ọ lórí ìyẹn ní gùn ọ mélòó ló kéwú ní ọmọ bàbá ẹ mélòó ló kéwú ṣé bí yín ìwọ ọba yóò ní gèlètèrè òní banilẹ́rù ni bójú akátá tiẹ̀ ń léwó sẹ́nu ẹdí ẹni wọ́n ti gbọ́ ni kí ló dọ̀tí inú ètò ìgbésí ayé bàbá wa Sultan Wáìsì ìwọ tó jẹ́ bóde kan sọ fún wa bàbá yìí kú láyé gbogbo oníkálukú ẹni ó wà l'Àbújá wọ́n débi ìsìnkú wọn jọ Friday ẹni ó wà l'Amẹ́ríkà débẹ̀ ó wà l'Ógbómọ̀ṣọ́ bẹ̀ yẹn ó rí bẹ́ẹ̀ dé ọwọ́ nẹ̀ka àbùkù sílùú Ìbàdàn ó nẹ̀ka àbùkù sí Sultan Wáìsì ìwọ ló ní àbùkù rẹ o àmọ́ kò mí sára ń bá sí ẹ máa gbọ́ ọ̀rọ̀ dìdìrì ọ̀rọ̀ òpònú lẹ máa gbọ́ lọ. torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ máa bàbá ẹ rìn nílànà bàbá Ọlọ́run bá yọ ipò wọn. ẹ máa gbọ́ òpònú ẹ máa gbọ́ ọ̀rọ̀ dìdìrì kọ́nà ọmọ bá yọ wọn kúrò nínú ọmọ sọ́ọ̀mù yìí wọ́n gẹ́gẹ́ làwọn ẹbí ẹ wọ́n ti yọ kúrò nínú ọmọ ilé ayé lára wọ́n ti yọ kúrò náà báwo ni àwọn fámìlì ó sì pa wọn àwọn fẹ́yìn sílẹ̀ ìpínpọ̀ jẹ̀mọ́mù àwọn fámìlì yóò tún padà yarí pé kí n tó ṣe mọ́ mú àwọn ọmọ. Sàwọn àlẹ́kùn ẹjọ́ máa pè padà mo ṣe prógámù lọ́wọ́. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfáà ìtẹ́ni tó ní làákàyè kéré báyìí? ẹni tó ní làákàyè sí wa kéré báyìí ìwọ tó ní ẹ̀tọ́ máa pèjúwe ẹjẹ máa pèjúwe rẹ wá ní Al-Qur'an àpèjúwe ìgbésí ayé tó ń lò nínú ilé ayé lára nínú fámìlì yín àpèjúwe ìgbésí ayé tó ń lò nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ dàbí ìyàwó Lúùtù tí ọba ọkọ ẹ lọ tọjá pé ọ̀tọ̀ ni tọkọ ṣe nílùú ọ̀tọ̀ ni tóun ṣe. ọ̀tọ̀ ni tí ọkọ Ànábì wa Lúùtù alayhi salatu wassalam ọ̀tọ̀ ni tí ń ṣe nílùú ọ̀tọ̀ ni tí ìyàwó ń ṣe àpèjúwe tiẹ̀ nìyẹn tọwọ àdìgbà tó lóun fẹ́ pa ìlú Lúùtù rẹ Suratu Hud Quran kìíní Quran 11 fast kìíní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́lá ìwọ ní àyà yìí ń bá wí àpèjúwe rẹ inú ìlú Ògbómọ̀ṣọ́ odórí àpèrè ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ ń dàrú ẹ kò ké bí eku ẹyẹ òkè bí ẹyẹ sọmọ ọkọ ni ọ ìwọ tó lọ kó kí sáré àkọtí ẹ fi ọjà mọmù inú ilé ayé lára gbóná òkè ọba sádẹsẹ ìsàlẹ̀ ògbó kẹsẹ àwọn kan pè ọlọmọ ọkọ àwọn kan pè ọlọmọ àlè àní tó bá jẹ pé lẹsẹ rí aláwa ni ọyẹ ọkọkọ yọ ẹ ọyẹ kí wọn kọ́kọ́ yọ ẹ kẹwàá sẹ máa wá àtúnṣe láti wá ẹ̀rí tó dájú pé sọmọ ọkọ ní ọ ní o báwọn kan ṣe ń sọ àbí ọmọ àlè ní ẹ báwọn kan ṣe ń sọ láti bóde kó wa máa fi inú ilé bàbá wa àṣeyà Àjàní Muyideen Bello wé ọ̀gá o ọwọ́ ń fi ọmọ bàbá wa Àjàní òfin wọn wé Kádíánù ọmọ Núà ọmọ tó rí ìbínú Ọlọ́run tó parẹ́ bàbá dẹ̀ sọ̀rọ̀ jù nísìnyí bàbá sọ̀rọ̀ jù wọ́n ní bó láti ń ṣe yìí ẹ̀yin náà wà àwọn èpè tí ń ṣẹ́ ẹ wà àwọn èpè tí ń gbéra rẹ̀ ṣẹ́ láì sí àwọn ọmọ bàbá wa Àjàní ẹ wà àwọn èpè tí ń ṣẹ́. láyé ẹ má tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí n jẹ́ kọ́ máa rẹ kọ́kọ́. ẹ máa gbọ́. èyí ń ṣiṣẹ́ ìwọ ń pè é sójú ọ̀nà ọlọ́kùnrin wọ́n lè lọ́jọ́ mi. ta ni ń ṣiṣẹ́ ibi inú ọmọ bàbá wa. wọ́n ní ìní ọ̀rẹ́dùk àǹtẹ̀kùn ọmọ ìjàhìdì mo ń kìlọ̀ fún ìwọ ọkùnrin náà mo ń kì ẹ́ lọ́gbọ́n táwọn òpótò orí bó ti ṣe wàhálà tó báyìí tó ìpàwọ̀ ìyàwó ọmọ ọkọ ó lè padà kú ní kèfèrí o torí ẹni bá ti jẹ́
jáìlì kèfèrí ni. ẹ̀yin náà máa gbọ́ ẹni tó bá ti jẹ́ jáìlì kèfèrí ni bá sọ fẹ́ni ẹ pé mo ń bí sí jáde ẹni tó bá ti jẹ́ jáìlì kèfèrí ni ká pé ìmọ̀wé Ìmáàmù Tọ́lá wà lẹ́ẹ̀kọ́sẹ́ni tó nínú àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Bello ká pé ìmọ̀ kéwù igi mú jìnnà orí ká pé inú ọ̀làjú ó jìnnà tẹ̀fẹ́tẹ́fẹ́ sí kankan nu wọn. ó jìnnà tó bá jẹ́ pé tó ní kíkọ́ ni àní mo ní àdíìsì wo lẹ́nu tó bá kọ́ ní ti di kèfèrí àdíìsì wo lẹ́nu tó bá kọ́ ní ọ̀wọ́ náà ẹ̀rí mú jáde fún wa àyàwó ló sọ bẹ́ẹ̀ Suratu Shu'ara tó ń kálukú yín tẹnu mọ́ illa alladhina amanu tó ní wàá fi parí ayé ẹ̀yọ kẹyẹ sẹ́yìn orí ni. káàdẹ̀ sọ yín pé arínú ọmọ bàbá wa Sultanul Wa'is ti ń kọrin Alhaji Basit Àpẹẹlẹ Ànábì ni kì í dẹ̀ sọ lórí wallahi oníwàásí ni káwá kọ̀rọ̀ pé ń kọrin kẹ́ ọmọ iye ni tí Àpẹẹlẹ ti forí rẹ̀ ọmọ iye ilé tí Àpẹẹlẹ ti forí ẹ̀ tún ṣe ni ọmọ iye iyìgì tó ti já t'Àpẹẹlẹ ti fi orin ẹ̀ sọ ni ọmọ iye àárín ọmọ àtòbí tó ti dàrú t'Àpẹẹlẹ ti forí ṣe wáàsí fún wọn ni. ọ̀rọ̀ Ìmáàmù Tọ́lá yìí ó dàbí ẹyẹ kan ni ẹ jẹ́ kí n padà lórí ọ̀rọ̀ ẹ̀ tí n bá ti mú òwe wá ẹyẹ yìí olówó rẹ̀ ti ń sìn ẹyẹ yìí ní orin kẹtí máa ń kọ tẹ́yẹ yìí bá ti fẹ́ yàgbẹ́ tẹ́yẹ yìí bá ti fẹ́ yàgbẹ́ ẹyẹ ọmọ sọ yìí pé òun lẹyẹ balẹ́jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbitúran fẹ́ yóò sùn gòdì sísú ara fún mi. ìgbẹ́ tẹ́yẹ yìí ń sùn yìí góòdì ní ń sùn látijọ́ tó lówó rẹ̀ ti rà á ọwọ́ sùn góòdì olówó ẹ̀kọ́ lẹ́kìnní ọkọ̀ kejì ó ní mọ́tò bàbá olówó yìí dẹ́ ó ní ọ̀rẹ́ kan tí wọ́n jọ jẹ́ tightly friend tí wọ́n jọ close mọ́ra wọn tí wọ́n jọ close jẹ́mọ́ bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ bá ní àmọ̀ràn tó fẹ́ gba inú ilé bàbá wa Àṣeyìí Muyideen Àjàní Bello tó bá fẹ́ ṣe wáàsí pọ́nbélé kéde ní god láti mọ̀ pé bàbá wa Àjàní Bello àwọn ọmọ wọn orí iṣẹ́ wọn ni ẹ̀dúró lé sí wọn lọ́sẹ̀ ìjúwe Ọlọ́run fáwọn ọmọ yìí ni èwo ló rò pé mo mú lọ́wọ́ nínú ọmọ bàbá wa Sultanul Wa'is èwo ló rò pé ọ̀sẹ̀ rìn èwo ló rò pé rákòrò nù wọn èwo ló rò pé wà ní primary school èwo ló rò pé wà ní grammar school tó rò pé wọn lè ṣe déédéé àti fúlámọ́nà. bẹ́ẹ̀ yìí bá ti sun góòdì lẹ́yìn ìmọ̀ ń sun ọwọ́ sun góòdì olówó rẹ̀ di olówó ti tabua bàbá olówó tó ní ẹyẹ ìwà fẹ́ travel àmì ẹgbẹ́gbàgbé pé mo ní ẹyẹ ìmọ̀ ń kọrin pé òun lẹyẹ balẹ́jẹ́ òun lẹyẹ bọ̀rẹ́jẹ́ òun lẹyẹ túbitúran orin tẹ́yẹ ìmọ̀ ń kọrin àmì góòdì tẹ́yẹ yìí ń sun gbogbo àwọn aráàlú ò kíyèsí orin tẹ́yẹ yìí máa ń kọ instead kọ́ máa ya ìgbẹ́ tí ń ya gold tí ń yà yẹn ní jọ wọ́n lójú etí wọn ọ̀fàsórin tí ń kọ ọdíjọ́ tó lówó rẹ̀ fẹ́ travel olówó ẹ̀ wá pe ọ̀rẹ́ oníwọ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ lọ ìdálẹ̀ mo fẹ́ lọ ìrìn àjò màá dẹ̀ lò tó oṣù kan ẹ̀yà mo fẹ́ kó gbé ẹyẹ yìí sọ́dọ̀ góòdì tó bá sun fóṣù kan á dá méjì ó kò lájì èmi ní ó kò lájì inú ọ̀rẹ́ dùn gẹ́ ara ọ̀rẹ́ rẹ̀ yá pé òun náà dolówó gbé níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹyẹ yìí tún mú orí sẹ́nu ó lò lẹ́yẹ balẹ́jẹ́ òun lẹ́yẹ bọ̀rẹ́jẹ́ òun lẹ́yẹ túbitúran bó ṣe kọ́ ní ìbára oṣù góòdì ní sojú olówó rẹ̀ àti ọ̀rẹ́ olówó ẹ̀ ọ̀rẹ́ olówó rẹ̀ àti olówó ẹ̀ ní èyí tó sún sojú wa yìí di apè méjì ní bá pè méjì lọ́ba gbé ẹyẹ
fún ọ̀rẹ́ lọ́rẹ́ bá gbé lọlé níbi tí wọ́n ti ń lọ lójú ọ̀nà ẹyẹ ìtún mú orin sẹ́nu ó lòun lẹyẹ balẹ̀jẹ́ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ́jẹ́ bọ̀rẹ́jẹ́ òun lẹyẹ túbìtúrẹ lójú ọ̀nà oṣù gold inú ọ̀rẹ́ dùn ní gbogbo ti dé inú rẹ̀ dùn pípẹ́ kí ni o pé owó ti dé fine nígbà tí olówó rẹ̀ travel tán ọ̀rẹ́ gbé ẹyẹ sínú ilé jẹ́mọ́ odidi oṣù kan tí ẹyẹ yìí lò nílé olówó rẹ̀ tí olówó rẹ̀ lò nídàálẹ̀ nílé ọ̀rẹ́ olówó ẹ̀ ẹyẹ yóò mọ̀ sùn gòdì ìgbẹ́ ní mọ̀ sùn ó di jọ́ kejì tó lówó rẹ̀ travel ọ̀rẹ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ ọgbọ̀n tí ń kọrin pé òun lẹyẹ balẹ̀jẹ́ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbìtúrẹ fẹ́ ìgbẹ́ lọ́yà kò sùn gòdì. fódìdí 30 days odidi oṣù kan tí olówó rẹ̀ lò nídàálẹ̀ kò sùn gòdì ìgbẹ́ ní sùn. ọ̀rẹ́ wa ń kó ìgbẹ́ ìjọ àmọ́ ìbànújẹ́ dé bá pé kí ni ìṣẹ̀lẹ̀ ẹ̀yẹ tọ́rọ àwọn tí ń sìn látọdún mẹ́wàá tí ọ̀yà gbẹ́rí tọ́jà pé góòdì ní máa ń sùn ó ṣe wáá jẹ́ pé àkókò tó dọ́dọ̀ tòun lọ́bẹ̀rẹ̀ gbẹ̀ sí sùtì oṣù góòdì. yàrá bá láwùn mọ́sàlá gbogbo òun òwe wọ́n máa ń lù ní wọ́n máa ń pa òwe ní. bàbá ẹlẹ́yẹ wá dé gbogbo owó tó kú lọ pátá lọ́nẹ́tẹ́ nírètí pé òun ọba ọ̀la ńlẹ̀ ó wá dé ọjọ́ tó dé ẹ máa wo bó ṣe lágbára tó ẹyẹ tún mórí sẹ́nu òun ti mọ̀ pé lóun ń bọ̀ olówó ń bọ̀ ó tún ní òun lẹyẹ balẹ̀jẹ́ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbìtúrẹ instead kó su ìgbẹ́ títí ń su látòṣù kan góòdì lóṣù. ó sùn ní sojú olówó rẹ̀ olówó bá ní ìrí ọ̀rẹ́ mi lọ kó àwọn góòdì tó kù wá ká pè pọ̀ méè tí ẹyẹ wá su yìí lọ́rẹ́ bá ní láti yẹ ijọ́ yìí tó ti lọ ẹyẹ yóò su góòdì rárá ìgbẹ́ ní su ẹgbọ́n mi yé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí bá ń pàṣà máa bú sínú ilé bàbá wa Sultan Al-Waisi tí ń lẹ́kùn ọ̀rọ̀ bú bẹ̀ ó lè ṣe wáàsí tó bá fẹ́ ṣe wáàsí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wáàsí àmọ́ kó fèsì wọn páwọn lọ́nà bá wí ìgbẹ́ ló ń su oṣù góòdì. ìgbẹ́ ló ń su oṣù gold bí kẹ́kọ̀ọ́ bá tiẹ̀ kún àwa mùsùlùmí lójú pẹ̀lú bàbá wa Sultan Al-Waisi iye ọdún tí wọ́n ti ń ṣe wáàsí bọ̀ sí òtò kókún alójú ọjọ́ orí wọn sí òtò kókún alójú jihadi wọn nínú Islam sí òtò kókún alójú ibi tí wọ́n tó padà parí ẹ̀ sí lórí bí wọ́n parí ẹ̀ sórí kẹ́límọ̀ la ilaha illallah sí òtò tó kókún alójú àtẹ̀mí àti wọ́ ńbọ̀lámọ̀ tá a parí ẹ̀ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn wo ọ̀rọ̀ ètò ẹ̀sọ́ yọ̀rọ̀ rádaràda ni ó bẹ́tà kẹ́kọ̀ọ́ jẹ ọ̀rọ̀ yẹn mọ́ni ọ̀rọ̀ yẹn mọ́ni ọ̀tọ̀ nípa afẹ́ gbẹ̀yẹ̀ lámọ̀ràn ọ̀tọ̀ nípa afẹ́ fìyẹ̀ kàkáǹtì ọ̀tọ̀ ni bí yẹn ìwú àbájọ́ ní gèlètèrè oníbanilẹ́rù ni tọ́ni ogún ọdún tí màálù ti ń sáré kì í sẹ́gbẹ́ sásùn kan ṣé bólúbàdàn bá gbọ́ níkà kò ní mẹ́gbẹ́ bá ba àyálàyé tóun ṣe ni. bóde kó gbogbo ọmọkùnrin bàbá rẹ jáde èyí tí bá ń ṣiṣẹ́ àfààní wọn ṣé gbogbo wọn náà pátá ọmọ àlè ni wọ́n gbà tí wọn ò ti ṣiṣẹ́ tí bàbá rẹ ṣe. àwọn tí ẹjọ́ bìnrin á yẹ kí gbogbo wọn jẹ́lé àní kí wọ́n jẹ́lé àsúnà kí ló dé. ekirimu karima kaomi àwọn èèyàn nú èèyàn tí wọ́n bá bẹ lábẹ́ ẹsẹ̀ náà ẹ fún wọn ní fún recognize tiwọn náà ìwọ tó jẹ́ pé tó ẹ pé lẹ́sẹ̀ rí aláwa ni ó yẹ kí wọ́n ti dájọ́ pé lọ jókòó níná tí wọ́n fi yanjú orin tí wọ́n ń kọ́ kí ọ̀nù fámìlì yín táwọn kan pọ̀ mọ ọkọ ni ọ́ táwọn kan pọ̀ mọ àlè ni ọ́ torí nù dájọ́ pé a fẹ́ yan ìmáàmù ọmọ àlè ọ̀tọ̀ láti fi jẹ̀ mọ́mù. àwọn kan lọ́mọ ọkọ ni àwọn kan lè kí n sọmọ ọkọ nínú àwọn ẹbí ẹ àwọn kan lọ́mọ ọkọ ní
àwọn kan lọ máa lè ní ẹ ọwọ́ Ògbómọ̀ṣọ́ ọdẹ Ògbómọ̀ṣọ́ rú gbogbo àwọn tí ẹjọ́ jà lọ́jọ́ ṣe nínú Ògbómọ̀ṣọ́ igbó ọwọ́ bẹ̀ ní ẹ̀dùn tara wọn. nínú ìlú tọba aládé ibẹ̀ tó jẹ́ gbajúmọ̀ tó jẹ́ abiyì inú Ògbómọ̀ṣọ́ wa ìwọ lọ́wọ́ bẹ̀ tó fi sílẹ̀ sí ọba ìwọ yẹn lọ́mọ ẹgbẹ́ inú ilé Sultan ìwà ìsìlámù rẹ̀ ìwọ lọ́kọ̀ lọ́rọ̀ tó fẹ́ bọ́ ọmọ wọn sọ ọ̀rọ̀ wo ni wọ́n ti bára rẹ sọ ìwọ tí di jábọ́ lára rẹ tẹ́gùn ara rẹ jọjú orí rẹ lọ. tọ́jà ìwọ tí ẹ̀gùn àti dìde ní ara rẹ tó ju ọjọ́ orí rẹ lọ. òun sọ̀rọ̀ òru lẹ́nu bí akéré fọsẹ̀wẹ̀ ṣé wàá sí nìyẹn ni. tó ọba fẹ́ mú àpèjúwe wá pẹ̀lú ilé bàbá wa Àjàní Muyideen Bello láti ọdún tí wọ́n ti jí sí ọlọ́mbọ̀ tó fi wá 80-something years tí bàbá tó ṣe Tájàní ọ̀wárí inú ilé wọn fi wé kankan ọ̀ráwọn ọmọ wọn fi wé kankan àfi Kádíánù ọmọ àlè ní ẹtọ́líà ọmọ àlè táwọn ẹbí rẹ pè ọ́ ní ẹ. ẹni tí ọba ti máa pẹ̀lú àwọn àgbàlagbà ẹ useless wèrè ẹ faṣọ yamọ lọ́rùn ẹja òhò. ìwọ náà lọ bóde jọ ní oní Kùránì lásán tó jẹ ọgbẹ Kùránì ní lásán. kí ni wọ́n pè ní ìmọ̀ lẹ́yìn àmì Kùránì ìrẹ́gbẹ̀ ló kù. ìwọ náà lọ bóde níjọ ní ọlọ́mọ kí ọgbọ́dọ̀ ní fi àfa rẹ̀ ṣebí kéèsì ara àti ẹni wà tírìtì. ọtún bóde nísìn àwọn ọmọ bàbá wa àṣeyìí Muyideen Àjàní Bello ó dìsáàbù kí wọ́n pè ó yẹ kí wọ́n pè ọ́ lẹ́jọ́ ni. ẹni tó bá ya já ìlú nínú wọn ẹni tó bá rí ní aláìmọ̀kan nínú wọn tó fi rírí pé kèfèrí tó fi wọn wé Kádíánù ó yẹ kí wọ́n sọ pé kó fà jáde kó pìrìsẹ́ǹtì ẹ̀ jáde kó pìrìsẹ́ǹtì ẹ̀ jáde tójú òfin kún ọ tẹnu òfin ọwọ́ apẹ́ tí wọ́n fi mọ̀ ìpín ọ̀rọ̀ ló ń sọ. Nítorí bá jọ la fi wí òun kí ni orí tó jẹ́ ìdọ̀tí nínú sẹ́ bàbá wọn Sultan Wise. Bàbá yẹn kúrò láyé ọlọ́bẹ̀. 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 Wọ́n sì sàrà àjọ kẹta ọlọ́bẹ̀. Ó yá lè pa àwọn àgbà wálé tọba lámọ̀ràn kan tó fẹ́ bá wọn sọ ṣéta lọ bọ̀ sí láti máa fi àwọn ọmọ bàbá wa Sultan Wise máa fi wọn wé Kádíánù. máa fi wọn wé Kádíánù etí ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ gan kò tú ọ̀ràn ni etí ṣẹlẹ̀ ní ilé Ayélára tí ò tú ọ̀ràn ni. tí ò tú ọ̀rọ̀ ni ètò ìṣẹ̀lẹ̀ inú ilé Ayélára tú ọ̀rọ̀ náà ìwà tó yẹ kí gbogbo ayé ọmọ pàṣẹ máa bú sí ẹgbà tó ọdún kú olókùnṣe tó dí Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ọjà máa mú ẹni wàhálà dénú ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tó dé Ògbómọ̀ṣọ́ ni wàhálà dénú ilé Ayélára gbogbo àwọn tí wọ́n ń pètè ilé Ayélára wọn à ń sọ fún apẹ́rù tí ń ṣẹlẹ̀ láàkó tí ẹ ṣẹlẹ̀ rí ìyẹn ò tú ẹrẹ́ ìwọ tó yẹ kó fi ra rẹ wé Kádíánù ó fi àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Sultan Wise ó fi wọn wé Kádíánù ìwọ nu Ọlọ́run ó fi wọn wé Kádíánù èwo ni ọwọ́ nu ọkọ̀ ìgbàlà tí bàbá wa Àjàní Muyideen gbélé kò sí kankan tí ọwọ́ kọ̀ gbàlà nu gbogbo àwọn ọmọ wọn kò sí kankan tí bàbá yẹn ṣiṣẹ́ àdínú nu gbogbo àwọn ọmọ wọn. ṣé bàbá ti wá rí wọn kájọ máa jẹ sàrà kiri kájọ máa jẹ sàrà kiri nígbà tó ti rí wọn kájọ máa jà sówó olóde kájọ máa jà sówó olókù ó tí ì rí wọn pé ọmọ ni wọn ọmọ tá a fi bẹ lọ́wọ́ ọmọ ẹyẹ balẹ̀jẹ́
ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ẹyẹ túbi túran alájẹ wa Abdul Basit àkọlé ànábì mo kí ẹ kú ìmójútólé o ẹ kú ìmójútólé o ẹ kú ìmójútólé ẹ dẹ̀ kú bàlágà àpẹẹlẹ ní mọ̀lẹ́bà yánu wa tìbúyà mo gbọ́ láìfọ àpẹẹlẹ pẹ̀lú òwe sálábù àti díkù tápẹ̀lẹ́ mú wa mo ní yé ó ń gbá lórí arákùnrin yìí wà bí ìyá ni kì í ṣe kàṣíbíyà alájẹ bá sì torí yóò ní dàrú lójú ayé bàbá ẹ̀yin sọmọ ọdẹ wọn kó bẹ́ẹ̀ tán ẹ ní dídìdìrín ọlá àpẹẹlẹ àlùkùrẹ́ ọlá abọ́lọ́ ń ṣe tó nú ọlá rẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn àtàbẹ́bí bàbá ọba tó ti gbogbo àwọn bàbá wọn sì lùtọ́ nínú wáyé sí ní èèyàn ó ti pè wọ́n ní nǹkan dáadáa lójú ayé bàbá wọn kú bẹ́ẹ̀ tán èrò alábòsí ò ní jọ ìmọ̀ràn alábòsí ò ní jọ ọlá àmọ́ insha Allah la quwwata illa billah Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ sọ ọ̀rọ̀ rádaràda ni o. ọ̀rọ̀ rádaràda ni o sotie ọ̀rọ̀ rádaràda ni Ìmáàmù Tọ́líà ọ̀rọ̀ jágbajàgba ni ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún wáì ó yẹ ká ẹni ó fi ọ náà ó yẹ ká yẹ òkú ọ náà so tó lọ sọ́jọ́ ní mo bá rí ọjọ́ tiẹ̀ sílẹ̀ náà ni ṣé bó ọjọ́ tiẹ̀ sílẹ̀ wáì ló ronú. wáì kí ló tó ronú kó tó sọ láti máa ju òkú ọ̀rọ̀ sínú ilé bàbá wa Sultan al-Wa'is ọ̀pọ̀ náà látàjà bá ní kùdárì náà kọ́tà sọ̀lì wọ́n ní kúlì káwọ́mí náà kọ̀ tún wà kùdárì ọ̀pọ̀ náà ṣé bàbá wa Sultan al-Wa'is lọ́wọ́ akéré ni àbáwọn ọmọ wọn ni wọ́n kéré sáwọn ọmọ kéwọn wọn ni wọ́n kéré ni àbáwọn mùrídìí ni wọ́n kéré sáwọn ni wọ́n kéré ṣé ẹbí wọn ṣe ló kéré ni àbí ìlú Ìbàdàn tí bàbá ìjọba Ìbàdàn ṣe ló kéré. ẹ̀yin náà gbọ́ náà. àbúrò wa fi ọlọ́pàá wọn lọ́wọ́ faqala rabbi innabni min ahli. èwo lọ́jọ́ ọmọ burúkú nú ọmọ bàbá wa Àjàní Muyideen Jimoh Ọláìtàn èwo ló jí ọmọ bú inú ọmọ bàbá wa Àjàní Muyideen táàfà àtọ́lé à ń pàṣà mọ̀mọ́ ilẹ̀ Yorùbá láwa ọ̀tọ̀ ní wáàsí ọ̀tọ̀ ní òkú ọ̀rọ̀ ọ̀tọ̀ ní àmọ̀ràn àpẹẹlẹ sọnù láìfọ ẹ̀ náà pé bàbá kú ìjọ tí wọ́n kú Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò tí ì ráyè wá bẹ́ẹ̀ wọ́n ṣe sàrà àjọ kẹta Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò tí ì ráyè wá bẹ́ẹ̀ sóòdù ọ̀wà àtàkì sẹ́yìn tí ó kún fẹ́ mọ̀ tọ̀ sínú ilé bàbá wọn Sultan al-Wa'is ṣé kò pọ̀ ni. ó lélẹ́yìn náà ó ń rè ẹnu eléyìí tí ké kápẹ́ wọn gẹ́gẹ́ ṣé mọ̀ràn lélẹ́yìn ni ṣé mọ̀ràn ni ṣé mọ̀ràn ni. ó kọ bàbá yìí tó mú lọ ibì kan pé bẹ́ẹ̀ ṣe ń wò mí. ṣé mọ̀ràn lélẹ́yìn. mi ni second born bàbá mi ò dín ìdúró ló sì gbàgbà bẹ́ẹ̀ ni gbogbo kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná bàbá yìí ṣe dáadáa sọmọ rí lẹ́yìn. ṣé irúṣẹ́ bàbá yìí lẹ gbé dání. kéèyàn tó lè máa béèrè irú eléyìí hùn lọ́wọ́ àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Bello sọ́ba iṣẹ́ burúkú lọ́wọ́ wọn ni. ìgbà ọmọ bàbá náà bàbá kọ́ máa ń kéwù ẹ̀yin náà ẹgbẹ́ kéwù kọ́ ọmọ dání. bàbá ń ṣe wáàsí ẹgbẹ́ wáàsí dání. bàbá níbẹ̀rù Ọlọ́run ẹ̀bùrù Ọlọ́run ti kúkú ń tẹ̀ bá ń ṣe. akọ́mọlẹ́ kọ́dà bàbá ṣiṣẹ́ tíṣà. bàbá ṣe mísọ́nà Ansarudeen láì mọye ọdún wọ́n sì ti kó ń bẹ̀ fún jáde láyé. gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀ ìwọ tó bá pẹ̀rẹ̀ ẹlẹ́mọ bàbá tó ń kọrin ní èyí sọmọ wọn. téèyàn bá ń kọrin kí laburú tí ń bẹ mi ká kọrin.
kí laburu ti bẹ́ẹ̀ bí ká kọrin àti ń tírìtì ọ̀rọ̀ orin yẹn ti pẹ́ ìnà ṣáàyà kó lásàtà dìpátímẹ́ǹtì tó ń kálukú ọmọ gbà ṣe dáwà rẹ̀ ò lè papọ̀ ìnà mi náà ṣe eré la ìkìmọ̀ ọ̀rọ̀ yìí àwọn àtẹ́sí ti ń gbé náà àwọn tí wọ́n ṣe díẹ̀ sí mi gẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n tó mẹ́wàá tí wọ́n jọ tẹ̀sí ó ní ẹgbọ́n náà. ẹ forí ilẹ̀ báwọn akọrin àwọn ìdílé tí wọ́n ń kọrin mara wọn. ìdílé bàbá Muyideen Bello kò ṣe ìdílé akọrin ìdílé oníwàásí ni ìdílé onímọ̀ ni ìdílé àfáà ni ọmọ rẹ̀ gbọ́dọ̀ kó olójú ọ̀nà tó wà. bí wọ́n bá kó bẹ́ẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì wọ́n lè ṣe lọ́ọ̀ wọ́n lè ṣe mẹ́sìn torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ nílọ̀ wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn àwọn indigent students àwọn students wọn lórí owó san bàbá sọwọ́ dọmọ wọn sọwọ́ dé èèyàn bẹ́ẹ̀ náà bá rí lóra nìyẹn dà gbogbo bẹ́ẹ̀ bá ń ṣẹyìn ọmọ wọn bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ̀ yọ yípo inú ọmọ aláàjì ló tó gbénu ẹ̀ ṣiṣẹ́ tó dáa ẹgbẹ́ kí àyà ìkẹ́ ẹ̀ lè mọ̀ pé ohun tí mò ń sọ ọ̀rọ̀ ńlá ni. Ànábì wa Nuh alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run kó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀ ẹwọ́ ní ọkọ̀ ẹwọ́ ní ọkọ̀ àwọn èèyàn wọnú ọkọ̀ ọmọ rẹ̀ wá wọ̀ máa bọ́ ọmọ àdánù ọmọ náà wọ́n kú orí òkè òkè búrú ó ní eléyìí tó ń wọ̀ yóò kú òkè mọ́lẹ̀ ọmọ àdánù. kí ni aburú kan tí ń bẹ lára ọmọ bàbá wa Àjàní Muyideen láti fi ọmọ wọn wé Káníánù tó bá fẹ́ pè wọ́n sákèsì ìmáàmù lè pè wọ́n sákèsì ó lè fún wọn lámọ̀ràn. ìmáàmù lè fún wọn lámọ̀ràn náà èwo la àbúrò ọmọ fún wọn wé Káníánù. Ikrimu karima káwọn mi nígbà táwọn alára ọba ti fúnra wa lápẹ̀lẹ́ mo lè gbà yẹn lámọ̀ràn tí n bá fẹ́ gbà yẹn lámọ̀ràn èyí tó fíìtì onítọ̀ ni máa fi gbà lámọ̀ràn ní Yorùbá fi sọ pé wọ́n yìí ń sún ilé ìbú àgbà wọ́n yìí ń sún ilé ìbú àgbà ṣé pẹ̀lú ọjọ́ orí bàbá age of 80 years ìṣe tí wọ́n wá kú ilẹ̀ nìkan ṣẹ̀ wá ròyìn pé òun ṣe tá àti gbà wọn lámọ̀ràn tí ẹ bá fẹ́ gbọmọ wọn lámọ̀ràn yóò wá dìrìn àjọ yìí pé ẹ̀fọ́ orílẹ̀ báwọn ti ń kọrin èwo ní ń kọ nínú ọmọ bàbá Muyideen tẹ́lẹ̀ kò sí kankan tí ń kọ nínú wọn Alhaji bá sì àpẹẹrẹ ànábì ọmọ kéwù wọn ni kọ̀dẹ̀ kọrin oníwàásí ni ẹja ṣe sùúrù ẹja pọnra wa lẹ́jàre ẹja pọnra wa lé kò sẹ́nì kankan tọ́lọ́ òfin ní pàtàkì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pàtàkì tí bá ń bẹ lọ́dọ̀ rẹ fi ṣàpọ́nlé pàtàkì tẹlòmíì kẹlòmíì náà lè fi pàtàkì rẹ kó fi ṣàpọ́nlé tiẹ̀ náà. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò. Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.